Otasansan rédíò and TV. tá a bá ní parọ́ tá a ní ṣèké tá a ní fi ẹ̀kọ́ tanná fúnra wa lórí ìṣẹ̀lẹ̀ ìdúgbàmù tó wáyé ní agbègbè Bodija nílùú Ìbàdàn lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ kẹrìndínlógún oṣù kínní ọdún 2024. Ìdúgbàmù yẹn lágbára o, ó lágbára púpọ̀, ó kọjá òye èèyàn, débi wípé èrò àwọn èèyàn kò papọ̀. Kò sí ẹni tó lè sọ wípé pàtó n tó ṣẹlẹ̀ gan rèé, pàtó n tó dún rèé. Èrò àwọn èèyàn sọ̀tọ̀ọ̀tọ̀. Kódà àwọn tí wọ́n ń gbé agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, ìyẹn Oyèlẹ́sẹ̀ street ní Bodija nílùú Ìbàdàn, àwọn gan ò tí ì lè sọ pàtó, wọn ò tí ì lè fi ìdí tó ṣe okùnfà ìdúngbàmù yẹn, wọn ò tí ì lè fi múlẹ̀. Àwọn kan ní bọ́ǹbù ni, àwọn kan ní kíní dánámáìtì, àwọn kan ní kíní tá fi fọ́ òkúta tí àwọn tí wọ́n ń wakùsà tí wọ́n máa ń lò, àwọn kan ní. Kò tí ì sí ẹni tó lè sọ wípé pàtó ń tó ṣẹlẹ̀ rí tá a bá ní parọ́ fúnra wa. Ìṣẹ̀lẹ̀ ó kọjá bẹ́ẹ̀, ẹni tó débẹ̀ ló lè ròyìn. Mo fẹ́ kẹ́ ẹ fi ara balẹ̀, ẹ já mú díẹ̀ wá fún yín nínú ohun tí àwọn èèyàn ń sọ tẹ́ fi mọ̀ wípé èrò àwọn èèyàn papọ̀, pé kò sẹ́ni tó lè tí ì sọ pé pàtó ń tó ṣẹlẹ̀ rí, torí àwọn èèyàn bó níròyìn sọ̀rọ̀. Ẹ já gbọ́ ohun táwọn èèyàn bá wa sọ lórí ìṣẹ̀lẹ̀ láabi ìdúgbàmù tó wáyé ní ìlú Ìbàdàn. Sọ̀rọ̀ bí ni wọ́n ra léṣe fún wọn. So ilé wọn ní nǹkan kan blow lẹ́yìn ilé wọn gangan, ilé fẹ́ǹsì wà lẹ́yìn ilé wọn gangan ní kíní ẹ̀ ti ṣẹlẹ̀. So kíní ẹ̀ wó lu mọ́ mi gidi gan, kí pé mo ṣe léṣe gidi gan. So inú hospital bíi ni wọ́n gan hospital Redeem hospital fẹ́lẹ́ gbà ẹ̀ ṣe mọ̀ ilé wọn ni wọ́n gan wọn sí. Alẹ́ àná mo wà ní ibi tí mo ti ń kàwé mi ní ilé ìkàwé ní yàrá mi. Mo gbọ́ nípa ariwo tó tí ó pariwo. Àmọ́ tó ṣe gbogbo ló ṣèkì. Ládùúgbò wa lálẹ́ àná àwọn ọmọ mi kàn sáré wọlé ni, mo ní kí ló ṣẹlẹ̀. It was like maybe bóyá wọ́n máa ń gbẹ́ kànga ló bá kan òkúta wọn náà fẹ́ blast, but okay ẹ pẹ̀lẹ́. Àṣegbọ́ ni ẹ̀wẹ̀ tó wá dalẹ̀ wọ́n á ní ó ṣẹlẹ̀ ní Bodija, and ibi ìdẹ́ ni ọ̀nkùn mi gbé, tó a ṣàpò wọn pé ṣé kò affect wọn ló affect wọn pọ̀ tí they are okay. Sísì làwọn èèyàn sọ, àwọn èèyàn ní bóyá báńgà táwọn ọmọdé yìí ní, àkànní bóyá aeroplane ló jábọ́, àkànní bóyá àwọn military, àwọn sójà ló ń tẹ̀sí bọ́ǹbù wọn, oríṣiríṣi nǹkan là ń gbọ́. Ṣùgbọ́n àmọ́ ẹ̀túnjẹ́ òtítọ́ mo ní pé àárọ̀ yìí àyẹ̀jẹ̀ ká mọ tó ṣẹlẹ̀, tó wá gbọ́ pé wọ́n ní Àdèyí street, so láfi débi. So létà la rí pé àdúgbò kan tó ń pè ní Àdèyí ní Bodija ní nǹkan náà ti ṣẹlẹ̀. Wọ́n ní ẹnìkan ń gbé bẹ̀ tó ń kó nǹkan kan pamọ́ sínú ilé tó lè fa kí nǹkan yẹn kó ṣẹlẹ̀, tí nǹkan tó blast ti blast. So ó affect ilé lóríṣiríṣi, ó affect mọ́tò, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló sọnù. Wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jù báyìí lọ. Àwọn oníṣẹ́ ìjọba bíi ọlọ́pàá, sójà, civil defence, gbogbo wọn ló ti wà bíbá láàárọ̀ ìbá láti lè ṣèwádìí fínífíní ohun tó rí lè ṣẹlẹ̀ tí explosion yẹn tó fi wáyé. Ológun ẹrú láti bọ́ sí gbogbo ẹ̀mí, gbogbo lightning ẹ̀ ṣó tó ṣe gbúù. Àwọn pé kí ló ṣẹlẹ̀, gbogbo aṣáà lọ sùn, so àwa kí wọn láàárọ̀ pé káwa wo nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé ẹ ti gbọ́ báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀? Èrò àwọn èèyàn papọ̀, torí pé kò tí ì sí ẹni tó lè sọ wípé pàtó ń tó ṣẹlẹ̀ gan rèé. Kò tí ì sẹ́ni tó lè fìdí ẹ̀ múlẹ̀ ń tó ṣẹlẹ̀ gan. Àwọn kan ní bọ́ǹbù ni, àwọn kan ní dánámáìtì ni, àwọn kan ní àwọn ológun ni wọ́n ń yẹ irinṣẹ́ wọn wò, àwọn kan ní oríṣiríṣi sáà làwọn èèyàn sọ, oríṣiríṣi làwọn èèyàn wí lórí ìdúgbàmù tó wáyé ní agbègbè Bodija nílùú Ìbàdàn lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ kẹrìndínlógún
oṣù kínní ọdún 2024.